Kí ló ń ṣẹlẹ̀ sí Tóyìn Abraham àti ọkọ rẹ̀ tí gbogbo wa mọ̀ sí Kọ́lá Ajẹ́yẹmí? Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì? Ṣùgbọ́n lónìí, Tóyìn Abraham nìkan kan fẹ́ ṣẹlẹ̀ sí. Ó ní nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ sí o. Kí ló ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí? Ọ̀rọ̀ yìí kò fẹ́ yé wa mọ́ o. Ọ̀rọ̀ yìí báyìí ó ti fẹ́ tojú sú wa. A kò mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ìgbéyàwó arábìnrin yìí. Nípa Tóyìn Abraham la mú wá fún yín lénìí. Ìròyìn nípa arábìnrin òṣèré yìí, òṣèré ìlúmọ̀ọ́ká tí gbogbo èèyàn mọ̀, òun la mú wá fún yín lénìí. Ẹ wá nǹkan fìdílé àbí kí ẹ fìdílé nǹkan kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. A ó máa sọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ tí ó fẹ́ ṣẹlẹ̀ sí arábìnrin yìí àbí ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí, gbogbo rẹ̀ la máa sọ fún yín níbí. Lónìí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní dì láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tí bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí, ìròyìn jẹ́ kó yé wa wípé àsọtẹ́lẹ̀ kan ó jáde tí wòlíì kan níbì kan tí ó sọ ó ní ìjì ńlá kan ó fẹ́ ja ìgbéyàwó Tóyìn Abraham. Ó ní kí Tóyìn Abraham tí ò bá múra kó gba àdúrà gidigidi. Ó ní ìjì náà yóò ja ìgbéyàwó Tóyìn Abraham. Ó ní tí ò bá dẹ̀ múra kò ní rí èèyàn fọ̀rọ̀ lọ̀. Tí ò bá dẹ̀ múra ó lè tú ìgbéyàwó náà ká. Jẹ́ ẹ rò wípé ó yẹ kí pásítọ̀ náà àbí wòlíì náà kí ó pe Tóyìn Abraham kó sọ fún un ní bòńkẹ́lẹ́ tàbí bí ó ṣe sọ nínú ṣọ́ọ̀ṣì? Ṣé ẹ rò wípé ó dáa tó? Nǹkan tí ẹ bá lérò ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lórí gbogbo wa máa rí. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dìgbà.